أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Now these fans now they make noise like this. Hope so I don't go on this AC. Easy to walk. Where did you move first? Which fan will this place on? This one. This one. Yeah, noise. Noise. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد. أكرا وإيكي السلام عليكم ورحمة الله وبركاته. Gbogbo ẹni tí Allah bẹ̀rẹ̀ bá ní kí wọ́n wá pẹ̀lú wa ní dédé àsìkò yìí fún ìṣẹ́jú ráńpẹ́ torí zuhur ti wọlé níbí báyìí. Ẹ má ṣàbá wa gbìyànjú share ìwọ̀nba ohun tí mo fẹ́ tara sọ yìí. So kí Allah bẹ̀rẹ̀ dá kó má ṣá san wá ní ẹ̀san olóore púpọ̀. Mẹ́sẹ̀jì mo ní fún àwọn ọmọlẹ́yìn Mudirul Markazi ní kí ẹ ṣe fún Mudirul Markazi ní lọ́sàn yìí. Àwọn ọmọlẹ́yìn Mudiru mo ní mẹ́sẹ̀jì eléyìí fún. So mẹ́sẹ̀jì ṣókí, mẹ́sẹ̀jì ráńpẹ́, mẹ́sẹ̀jì lóní fẹ́rẹ́fẹ́. Ó yé báyìí. So òun náà ní pé so mo fẹ́ kí àwọn ọmọ Markazi kí wọ́n lọ ronú púpọ̀. Ó yé. So ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn akẹgbẹ́ wa ni wọ́n jẹ́ nígbà tá fi wà ní Markazi. So ó yé báyìí. So ó sì yẹ káwọn náà báyìí sìn ó yẹ kí wọ́n ti mọ̀ pé àṣírí wọn ó ti tú bẹ́ẹ̀ ni àṣírí wọn ò bò sáráyé mọ́. So àwọn èèyàn ti mọ gbogbo ọgbọ́gbọ́n wọn. So àti gbogbo àwọn ète àti irọ́ wọn tí wọ́n mọ̀ gbé káàkiri àwọn èèyàn ti ṣe kíni àwọn èèyàn ti mọ̀. So ìtẹ́mi wá fẹ́ káwọn Markazi ṣe òun ni pé kí wọ́n jókòó kí wọ́n ronú torí ọmọ tí wọ́n ń pè ní Manfaluti yùn Abdulhakeem Manfaluti. So ẹ́rí pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti sọ lórí ọ̀rọ̀ tí Mudirul Markazi sọ yùn a fèsì fún. ìdí tá fi fèsì fún ní pé so kò sí nǹkan kan tó fẹ́ sọ ńbẹ̀ tó tayọ rádaràda àti ẹ̀wulẹ̀ jókòó pé a fẹ́ gbọ́. So àwọn nǹkan kẹtẹkẹtẹ ni ó sọ ńbẹ̀ torí so àtàwọn irú rẹ̀ míì náà tí wọ́n bá jọ mo fẹ́ gbéṣẹ́ fún wọn. Tá bá ń sọ fún wọn pé kí wọ́n bẹ̀rù Allah bẹ́ẹ̀dà tí wọ́n sì bẹ̀rù Allah subhanahu wa ta'ala at least so wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe àwọn iṣẹ́ kan fún wa. Ìrẹ́ Manfaluti àti àwọn ẹran yòókù rẹ̀ tẹ́jọ́ máa ń dìfẹ́ndì rọ́tẹ́ni yìí gbé dání.
so fídíò Sheikh Adam lórí pé annabi Nuh alayhi salam ó lò 950 years so láàrin àwọn ìjọ rẹ̀ tí ń pè wọ́n bẹ́ẹ̀dẹ̀ ni tí ń sọ fún pé kí wọ́n dẹ́kun ìbàjẹ́ ṣíṣe so fídíò yún gbogbo yín lẹ gbọ́ gbogbo yín lẹ rí so gbogbo yín lẹ ṣe kí ni gbogbo yín lẹ rí tí bàbá Adama sọ́nù rẹ̀ so lọ́dọ̀ ẹ̀yin ọmọ Markazi sí rèé oye ẹgbà yí pé Sheikh Adam is an epitome of knowledge ẹgbà yí pé Sheikh Adam mausu'i ni wọ́n ẹgbà yí pé encyclopedia ìmọ̀ ni Sheikh Adam oye ẹgbà yí pé ohunkóhun tó bá jáde lẹ́nu Sheikh Adam bí ìgbà yí pé wáyí ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ní ipò tẹ́ ṣe kí ni tẹ́ gbé bàbá sí oye ẹgbà yí pé ohunkóhun tí bàbá Adam bá sọ bó ti rí nù oye báyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbà yí pé ohunkóhun tí Habibu ọmọ bàbá Adam bá sọ bó ti rí nìyẹn so ìtẹ́fì wa máa dára yín láàmú tẹ́fì wa máa nira yín lára lórúkọ ipé bóyá ẹ fẹ́ máa fi agídí àbí tipátipá dìfẹ́ǹdì àìmọ̀kan àti òdo tí mùdírù ṣe yìí oye so akànbùkátà sí ẹnìkan tó lórí láyà nú yín ẹ mọ̀ pé àwa máa ń prove fún yín pé ọmọ ọkọ ni wá so tẹ́ ẹ bá ta wá láyà àwa fẹ́ máa ń prove fún yín pé ọmọ halali làwa àwọn èyí ṣe ọmọ tí wọ́n máa ń fọwọ́ gbá láyà tí ó wà máa wòran oye èmi wá fẹ́ tún fọwọ́ gbá èèyàn ọmọ Markazi lára lónìí láti orí àwọn àgbààgbà yín débi tẹ́ dé oye báyìí so ọ̀rọ̀ Sheikh Adam nípa ipé annabi Nuh alayhi salam ó lò 950 years fún pé ń pe àwọn ìjọ rẹ̀ àti ọ̀rọ̀ tí èyí aláìmọ̀kan ọmọ wọn sọ Mudirul Markazi sọ nípa ipé kò sí ẹnìkan tó tẹ̀ lò tó 1000 kódà kò sẹ́ni tó lò 950 so mo kàn bùkátà sí ọmọ kan tó jẹ́ ọmọ bíbí bàbá rẹ̀ tó jẹ́ ọmọ halali tí è ṣe pé bóyá wọ́n gbé wá ká bàbá rẹ̀ mọ́lé oye so tí ó wá sọ ta ló ráìtì láàrin Sheikh Adam àti Mudirul Markaz so kìí ṣe tó wà mọ́ fọpọlọ àwọn èèyàn ṣeré o tó wà mọ́ display dáadáa kan o so ẹni bá tako Mudiru lórí tí Mudiru sọ yìí ẹ̀wọ̀n Markazi yìí wáyé ní pé ẹ sọ pé Mudiru ló ráìtì ó ń tọ̀ ń rọ́ngì àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ Sheikh Adamu àti Mudiru talẹni tó ráìtì níbi kíní yìí níbi ọ̀rọ̀ yìí tẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ òsì àwọn ọ̀rọ̀ ránù àwọn ọ̀rọ̀ òfò tẹ́ẹ̀kan gbé káàkiri tẹ́ẹ̀kan fi ń tanra yín ní àwọn ọ̀rọ̀ ìmọ̀ mú ìmọ̀ ṣeré ìmọ̀ fi ọpọlọ àwọn èèyàn ṣeré so ìmọ̀ dórí ìmọ̀ kodò tẹ́ẹ̀kan ṣe káàkiri yùn eléyùn kọ́ ni jákujàku tí a nídìí lọ́wọ́ yín so Sheikh Adamu àwọn ni wọ́n ní Markazi àwọn ni wọ́n pinlẹ̀ rẹ̀ àwọn ni wọ́n dálẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọba tó dá wọn Mudiru Habibu òun jẹ́ kan náà àwọn ọmọ Sheikh Adamu lára àwọn ẹni tí wọ́n jogún Markazi so oye tí Sheikh Adamu dá kalẹ̀ ọ̀rọ̀ tí ẹni tó dá Markazi ilẹ̀ sọ lórí àlámọ̀rí àti ọ̀rọ̀ ìkànnà àwọn ẹni tí wọ́n jogún Markazi èwo ló tẹ̀sùn wọn jù èwo ló bọ́ sójú déédé anídìísì látọ̀dọ̀ ọmọ Markazi tó bá jọmọ halali so tí èsì pé bóyá wọ́n gbé wá ká wọn mọ́lé oye so tí ó wà ṣe kíni tí ó wà dáhùn kíní yìí so àmọ́ kẹ̀kẹ́ mọ́ àwọn èèyàn ṣeré kẹ́mọ́ fọpọlọ àwọn èèyàn ṣeré pẹ̀lú òdo àtàìmọ̀kẹ́ tí ń bẹ lágbáni yìí tẹ́ ń pè ní ìmọ̀ yẹn so ní gbogbo yín lápapọ̀ àti ọmọdé yín àtàgbà yín so eléyìí ò hẹ́pù yín oye èyí tó lè hẹ́pù yín la ṣe kíni la sọ fún yín yìí kán lọ bẹ̀rẹ̀ kó mọ́ ṣàfọ̀nà mọ́ yín then ẹlẹ́ẹ̀kejì ànígbò táwọn sọ fún yín pé kẹ́ lọ bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala so nítorí kẹ́ má bà ṣe kíni kẹ́ má bà kábàámà láyé bí àti ní kíni àti ní alkiyama lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so Mudiru yín tó sọ pé 950 kò sẹ́nikẹ́ni tó lórí ipé kódà 95 ní lágbájá kan lò so Mudiru yín ò mú àyà kalẹ̀ lórí rẹ̀ nítorí kò síbì kankan tí Mudiru yín ti fẹ́ rí àyà kankan lórí ẹ̀ 950 yìí wárí àyà sọ kalẹ̀ lórí ẹ̀ Allah bẹ̀rẹ̀ dá sọ àyà kalẹ̀ lórí ẹ̀ tí fi ṣàlàyé fún Nabi sallallahu alaihi wasallam so intasi mọ̀ ní pé ìtàn tálọ́ bẹ̀rẹ̀ dá bá pa fún Nabi sallallahu alaihi wasallam tálọ́ bẹ̀rẹ̀ dá bá pìtàn kan fún Nabi pé báyìí ní nǹkan báyìí báyìí ní nǹkan báyìí báyìí ní nǹkan báyìí nǹkan yẹn nínú àwọn ohun tó pamọ́ ni tó já sí wípé ó wà Allah bẹ̀rẹ̀ dá kó ṣe kíni kó fi àwọn apá kan rẹ̀ hàn Nabi sallallahu ni
so qaida ni lọ́dọ̀ àwọn àfá alákìídà ipe la majala lil aqli fil ghaibiyat la majala lil aqli fil ghaibiyat so àwọn nǹkan tó bá jẹ́ ohun tó pamọ́ tí a sì pé ohun ìpamọ́ ni ìlàkàí ò ní nǹkan kan láti fẹ́ ṣe kíni láti fẹ́ ṣe kò ní nǹkan kan láti fẹ́ ṣe ńbẹ̀ o lè gbé làkàí rẹ lórí tó já sí pé ó pamọ́ tẹ́lẹ̀ tálọ́ bẹ́ẹ̀ dá wá reveal oye ọpọlọ rẹ o lè fi ṣe kíni o lè fi máa fẹ́ ṣe mọ̀dàrú níbẹ̀ oye wáàyí tí wọ́n fi sọ nǹkan tó pamọ́ kalẹ̀ oye wáàyí yùn náà láfi ṣe kíni láfi rí àlàyé rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni láfi gbọ́ yé pé nǹkan báyìí ni Allah bẹ́ẹ̀ dà ń ṣe kíni nǹkan báyìí ni Allah bẹ́ẹ̀ dà ń sọ kìí ṣe pé ọpọlọ rẹ ló wà gbé lórí wáàyí yẹn tó wà máa ṣe kíni tó wà máa fẹ́ ṣe tẹ̀ftíṣù burúkú àwọn rédèrèdè ìwádìí ó sì ránù máa yọ kú ò máa fi kún so wọ́n yìí ṣe bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ tó bá ṣe kíni tó bá ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú kọ̀kọ̀ so nípa iye ọdún tá nàbí inú olú láàrin àwọn ìjọ rẹ̀ nínú àwọn umuru ghaibiyya ni nínú àwọn àlámọ̀rí tó pamọ́ ni tó yá sí pé tálọ́ bẹ́ẹ̀ dá ò bá sọ kalẹ̀ fún ànábì lè má mọ̀ ó lè má mọ̀ rárá àti rárá oye so ó lè má mọ̀ rárá àti rárá tálọ́ bẹ́ẹ̀ dá ò bá sọ kalẹ̀ fún so ọpọlọ títí àtọpọlọ tèmi òun kọ́ la wá bùkátà sí láti ṣe kíni láti fi yànnàna àlámọ̀rí tí ń bẹ́lẹ̀ bí èṣe tálọ́ bẹ́ẹ̀ dá bá sọ kalẹ̀ àti tánàbí sọlẹ́mù bá sọ lórí rẹ̀ oye pẹ̀lú wáyé látọ̀dọ̀ tani látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala oye kẹ́lẹ̀ bá mọ́ róòdó àtàìmọ̀kan tí mùdírù yín gbé yín lọ ní o so ń torí nìsín tó bá di lọ́la tí mùdírù yín bá sọ fún yín pé kò sí nǹkan kan tí ń jẹ́ aljanna bẹ́ẹ̀ ṣe gbanú so nítorí ọ̀rọ̀ nípa pé aljanna kò sí aljanna ọ̀rọ̀ nípa kọ̀kọ̀ ni so tálọ́ bẹ́ẹ̀ dá ò bá fún wa níro rẹ̀ tí ò bá sọ kalẹ̀ fún ànábì kó fún wa níro rẹ̀ a lè máa mọ̀ pé aljanna ń bẹ àmọ́ pẹ̀lú pé ó sọ kalẹ̀ àmọ́ ipé aljanna ń bẹ tó bá di lọ́la ní ìsìtàláìmọ̀kan yìí bá wá sọ fún yín pé aljanna ò sí bẹ́ẹ̀ ṣe gbà wọlé náà nù tẹ́mà ṣe kíni tẹ́mà sọ̀sọ́kúsọ káàkiri ọ̀rọ̀ nípa iná náà lára àwọn umuru ghaibiyya ni tálọ́ bẹ́ẹ̀ dá ò bá sọ wáyé kalẹ̀ kó ma fi ṣàlàyé fún wa alẹ́mọ́mọ̀ ń pa rẹ̀ àmọ́ pẹ̀lú kó sọ wáyé kalẹ̀ fún wa tí fi ṣe kíni tí fi ṣàlàyé fún wa pé nǹkan kan bẹ aljanna ni nǹkan kan bẹ iná ni o so a gbọ́dọ̀ gbá kó a sì gbọ́dọ̀ gbá wọlé a sì gbọ́dọ̀ gbé ọpọlọ wa kalẹ̀ lórí rẹ̀ so wáyé látọ̀dọ̀ Allah òun la gbọ́dọ̀ ṣe kíni la fi gbọ́dọ̀ bá lù òye kẹ́lẹ̀ bá mọ́rú àwọn aburú àti oko ìparun tẹ́ ń ṣe kíni tẹ́ ń kóra yín lọ pẹ̀lú pé ń tẹ̀lé àìmọ̀kẹ́ ẹni yìí so à ń sọ eléyìí fún yín nítorí kẹ́lẹ̀ bá ronú ni kẹ́lẹ̀ bá mọ̀ pé so ẹ̀ sí lórí ìlànà dáadáa pẹ̀lú àwọn ìgbésẹ̀ jákujàku tí ẹni yìí ṣe kíni tí ń ṣe kíni tí ń gbé léyìn lórí so àbí Allah bẹ̀rẹ̀ rà kó mọ́ ṣáà ṣe kíni kó mọ́ ṣáà fi ọ̀nà mọ̀ yín kó sì tọ́ yín sọ́nà so lastly ṣe rí fídíò yìí mo máa ṣe níbi tí mo wà yìí ni oye mo máa ṣe fídíò yìí níbi tí mo wà yìí ni èyí tí mo fi ṣe fídíò yìí níbi tí mo wà yìí òun ni pé so àwọn oníbídà tí wọ́n dákàmọ̀ àwọn aládàádálẹ̀ tí wọ́n dákàmọ̀ wọ́n máa ń ròyìn pé tá bá wà níbi tí tírà wà tá jòkó tá ń sọ̀rọ̀ wọ́n máa ń ròyìn pé bóyá àní tá ń ṣe ni wọ́n máa ń ròyìn pé bóyá àní so ìtawà náà ṣe kíni táwà náà ń gbìyànjú láti máa fẹ́ fi rí tọ́rọ́ kọ́bọ̀ oye so àmọ́ so mo fẹ́ ju ìpèníjà kan báyìí nísìn so ibi tí mo wà yìí ilé ìránṣọ mi ni so fashion house mi ni mo wà yìí so bí mo ṣe ṣe kíni bí mo ṣe rọra wà ń bí báyìí so fashion house mi lélẹ́yìí oye ilé ìránṣọ mi ni àti aṣọ títà oye bí mo ṣe ṣe kíni bí mo ṣe rọra wà ń bí báyìí oye báyìí so in tí mo wá fẹ́ ṣe ní ìsìn ni pé so mo nídìí bí èèyàn bí 10 nínú àwọn ọmọlẹ́yìn mùdírù markazi tí wọ́n ń dìfẹ́ndì mùdírù tó já sí wípé wọ́n wá sọ iṣẹ́ ọwọ́ táwọn ṣe kíni tí wọ́n ní tí wọ́n sì ń ṣe kíni tí wọ́n sì ń gbìyànjú láti máa rí tọ́rọ́kọ́bọ̀ lórí rẹ̀ oye tí ẹ̀ ṣe pé bóyá kí wọ́n máa dìfẹ́ndì mùdírù nìkan ni wọ́n fi ń wá jíjẹ múmu oye 10 nìkan péré so 10 nínú àwọn ọmọlẹ́yìn mùdírù nínú àwọn ọmọlẹ́yìn habibu tí a sí pé wọ́n wá sọ pé iṣẹ́ ọwọ́ báyìí làwọn kọ́ o iṣẹ́ ọwọ́ báyìí táwọn wá kọ́ yìí o oye so ibi táwọn ti ṣe ibi táwọn establish ẹ̀ sí rẹ̀ o táwọn sì ń ṣe kí ni táwọn sì rí tọ́rọ́ kọ́bọ̀ ń bẹ̀ oye báyìí so in tí mo kàn ní ìdènú so kìí sọ̀rọ̀ ìpè kẹwàá máa bú èbó òsì kẹwàá dó gbogbo àwọn eléyìn ọkàn wá ná so àmọ́ mo tún máa ṣe fídíò yìí ń bíbà yìí lónìí yìí láti já sí pé kí n lè bá fi ẹ̀yin oníbídẹ̀ aládàádálẹ̀ tẹ́ ẹ̀dá kankan mọ̀ wípé so ọ̀rọ̀ ìsọkúsọ tẹ́ ẹ̀ máa ń sọ nípa pé so kò ṣe kíní kan kò níṣẹ́ kan ìwíkúwí ọ̀rọ̀ ni
so a níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ yín lọ oye àmọ́ àwa dìídì fọ́kọ̀sì lórí ọ̀rọ̀ dáwà ni nítorí pé kí ni ibi tá lọ́bẹ̀ ẹ̀dà tó ṣe kí ni tó lò wá sí nìyẹn ìyẹn ò wá túmọ̀ sí wípé a ní nǹkan míì tàbí ṣe kí ni tá lè máa fi pọwọ́ dà tí a bá ṣe kí ni tí a bá jókòó ti dáwà so oye tí n bá jókòó ti dáwà ṣíṣe tí n bá ṣe kí ni jókòó ti dáwà ṣíṣe pé mò ń ṣe dáwà ohun tó ń bẹ ń bíbà yìí nìkan ó ti tó mi láti máa ṣe kí ni so ó ti tó mi láti máa fi ṣe kí ni láti máa fi wá kí ni fi ṣẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye àmọ́ àwa fọ́kọ̀sì lórí dáwà ni so challenge ni èèyàn 10 nínú àwọn ọmọ tí wọ́n ń defend Mudiru oye so má sọ fún mi pé òun kọ́ máa ń kéwò èmi náà ń kọ́ àwọn máa ń kéwò oye má sọ fún mi pé òun kọ́ àwọn èèyàn kéwò èmi náà ń kọ́ àwọn èèyàn kéwò má sọ fún mi pé onílé kéwò èmi gan náà mo ń gbìyànjú àti establish ilé kéwò lọ́wọ́lọ́wọ́ báyìí oye so má sọ fún mi pé òun kọ́ àwọn ọmọ ní kéwò àbó òun ṣe online class má sọ bá ń fún mi èmi náà ń ṣe lẹ́kọ̀ọ̀kan oye so iṣẹ́ ọwọ́ tó kọ́ tó yá sí pé o kọ́ báyìí tó yá sí pé o sì wá ní síbì kan pé ibi tí mo dáwó sí rẹ̀ ò tí mo fẹ́ máa fi ṣe kíni tí mo fẹ́ máa fi wá tọ́rọ́ kọ́bọ̀ èèyàn 10 látorí Jakmalu so àti tani àti Manfaluti àti èyí ọmọ yes alunaka yun ẹ̀yin tí mo ń kà yìí ni o àti èyí ọmọ yes alunaka yẹn so àti èyí ọmọ Fuhadi ṣe Fuhad Dahoud àbí Isaka Jawhari so ẹ̀yin tí mo ń kà yìí ẹ máa jáde o so then èwo tún ni nínú wọn èyí ọmọ Abdulbaki Iwoyun so tí wọ́n ń pè ní Arohimiya yun so ẹ̀yin márààrún yìí káwọn márùn mi náà kàn ṣe kíni kí wọ́n kún yín so àníṣe iṣẹ́ ọwọ́ tẹ́ kọ́ tẹ́ wá tó wá jẹ́ sí pé tẹ́ bá defend Mudiru ẹ lè lọ síbẹ̀ pé ibi báyìí o òun ni mo ti fẹ́ máa wá tọrọ kọ́bọ̀ mi ẹ wá sọ kárí so ẹ wá ṣe kíni ẹ wá wí kárí ẹ̀yin 10 mo kàn nídìí oye ẹ dákun ẹ bá mi gé bíbà yìí ẹ bá mi ṣe kíni ẹ bá mi gé jáde so ibi báyìí ẹ kàn bá mi gé jáde so bóyá Abu Farida Al-Hilash TV ẹ kàn ní bá mi gé bíbà yìí so kẹ́ẹ̀kan gé kẹ́ bá mi post ẹ̀ àwọn 10 kí wọ́n wá sọ iṣẹ́ tí wọ́n kọ́ yàtọ̀ sí ìmọ̀ defend Mudiru so àti kí ni tí wọ́n ń gbìyànjú àti máa ṣe láti máa fi rí tọrọ kọ́bọ̀ yàtọ̀ sí ìmọ̀ defend Mudiru àti ìmọ̀ defend àìmọ̀kan àti ìṣìnà rẹ̀ bóyé kí wọ́n wá ṣe kí ni kí wọ́n wá fi hàn wá àwọn kàtà àwọn olùsí so barakallahu fikum ìyẹn jẹ́ bó ṣe lóòwò jẹ́ àsìkò zuhur ti ṣe kí ni ó ti wọlé náà